iṣan, kò sẹ́ni tó ń wá six pack kankan àbí fine boy kankan kiri mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn elderly men yìí, they are matured and they are more caring. Because ọkùnrin àgbà torí ọmọdé obìnrin fẹ́ kò lè máa treat ọmọdé obìnrin yẹn, kò lè heal treat ẹ̀, kò lè fìyà jẹ. Ṣé obìnrin tó wà in her thirties bóyá láti mid-20s ló ti ní relationship pẹ̀lú young guy ẹgbẹ́ bóyá ọdún 6-7 náà fi fẹ́ra wọn tí yẹn padà jíù tiẹ̀. Ṣé yẹn á wá rí bàbá àgbà kan tó ready láti marry ẹ̀? New Orient, thank you for the rose. Thank you so much for the rose. God bless you. Everybody, please connect with my gifters. Àwa tá wà lórí TikTok by now. Ní ìdíkà ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣàlàyé fúnra wa mọ́. Any gifter you see, you connect. Anybody bá ti ń gift, just go to my top views. The person will be on my top 1. If you click the number of view I have now, you will see New Orientation. New Orientation is my top 1. Please connect. Ṣóyé wa, àwọn èèyàn nísìnyí, àwọn obìnrin tí ń gbọ́n nísìnyí. Ẹni tó date ọkùnrin fún ọdún 7 tí ọkùnrin yẹn lọ eventually jíù tiẹ̀ tó wá rí bàbá 55 kan tó ready láti marry ẹ̀. Apart from the fact pé àwọn bàbá àgbà yìí máa ń wà kẹrin, wọn kì í deceive obìnrin. Bàbá àgbà especially ẹni tó bá jẹ́ pé ẹni tó rí jájẹ tó dẹ̀ jẹ́yàn kan tó ní self respect, tó respect ara rẹ̀, kò lè máa tan ẹgbẹ́ ọmọ ẹ̀ jẹ. There is this mentality of mo nírú ẹ lọ́mọ, mo nírú ẹ lábúrò. Àwọn bàbá yẹn máa ń wà matured, wọ́n máa ń wà caring. Tó bá ní ọ̀rẹ́ tí ọ̀rẹ́ kan tó fẹ́ àgbàlagbà, tí ọ̀rẹ́ kejì yẹn tó fẹ́ young guy, ọ̀rẹ́ tó fẹ́ àgbàlagbà yẹn ó máa ní good testimony more than èyí tó fẹ́ young guy. Àwọn bàbá arúgbó máa ń tọ́jú ìyàwó, wọ́n máa ń tọ́jú ọmọdé. Go and make your research, go and ask. So àwọn àgbàlagbà tẹ́ ń sọ yìí confirm, you can look at the comment section. Àwọn àgbàlagbà máa ń tọ́jú ọmọdé. Elderly men are more caring. Bàbá yẹn tó wá sọ nínú ìbéèrè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn sì rè wọ́n sì tí ì má rírì. Fine, there is this wrong mentality pé ẹni tó bá ti jẹ́ single mother nìkan ló lè lọ ṣe second wife, nìkan ló lè fẹ́ bàbá àgbà. Virgin sisi tí ò lọ́kọ rí, tí ò dókórí, tó bá rí bàbá àgbà tó máa tọ́jú ẹ̀, ó máa fẹ́ sà. Because the mentality of ọmọdé ló gbúdọ̀ fọmọdé ó ti lọ. The mentality now is I want peace of mind. Gbàgbé ń pa owó ọ̀nà owó. Tá bá ń sọ̀rọ̀ nípa péyàn ní owó. Fine, we understand the fact that we want more blessing for our life. Bẹ́ẹ̀ níbi táyé dé dúró yìí kò fẹ́ sóbìnrin tí ò lè bọ́ rẹ̀, tí ò lè jẹ 3 square meal. Kò fẹ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì gan wà tó ṣe pé ọkọ tán fẹ́ ni ò jẹ́ kán ṣoríire. Kì í ṣe wípé wọn ní vision, kì í ṣe wípé wọn lè ṣe okòwò kí wọn ó jèrè. So the very first point is that elderly men are more matured. Adetola, thank you for the rose. Elderly men are more matured. Wọ́n wà matured. They know how to handle women. Ladies, they know how to handle their wife because wọ́n ti gbọ́n, wọ́n ti ẹni tó fẹ́ tó lè bí ẹ lọ́mọ. Tá bá sọ̀rọ̀ nípa ọmọdé obìnrin ó fẹ́ àgbàlagbà ọkùnrin, ó mì pé the age gap between you, the person can give birth to you. You might not necessarily be as old as your father, but the age gap yín bá ti ń lọ bí 15-20. In other words, bóyá ìwọ obìnrin jẹ́ 30, bàbá yẹn jẹ́ 50 or more. That means the man can give birth to you. Òun là ń sọ pé ọmọdé obìnrin fẹ́ àgbàlagbà ọkùnrin. Ṣóyé wa kì í ṣe pé bóyá ó fi 10 years jù mí, ó fi 8 years jù mí, ìyẹn ò tí ì pọ̀ jù bẹ́ẹ̀. Age gap pé bàbá yẹn lè bí ẹ. The baba will be more caring. Àwọn àgbàlagbà yẹn máa tó bá jẹ́ obìnrin tó yẹ pé ọkùnrin ò kí ẹ̀ fún ẹ rí lọ déètì elderly man. Mi ní kó lọ tirẹ̀ mọ́kùnrin lọ́rùn o. Bẹ́ẹ̀ nínú àwọn tó ń wá ẹ wá as a young lady tí bàbá àgbàlagbà bá wà ń bẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ ìwọ consider rẹ̀. Akíndáyọ̀mí, thank you for the rose. Wàá rí wípé àwọn bàbá yẹn wọ́n máa wà caring because gbogbo deception àwọn young guys yẹn kò kí ń sí nínú dictionary àwọn bàbá yẹn. So elderly men are what? They are more matured and caring. Then ọ̀pọ̀lọpọ̀ wọn òbò tuntun máa ń ṣàkí wọn ni. Ó máa ń make wọn feel younger. That's the reason why tó jẹ́ pé táwọn ọkùnrin àgbàlagbà tán bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọ kékeré ṣóyé wa bẹ́yẹn wọ́n máa ń wà redefined. Wọ́n máa feel bí ọmọdé. Akíndáyọ̀mí, thank you for the roses. Ó máa ń mú ẹ̀rí wípé tí àwọn ọkùnrin míì bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó tuntun tán bá kíyèsára kan apply wisdom wọ́n lè lọ ṣe ìsìnpa ìyá létí. Because as at that time tó ṣẹ̀ fẹ́ ìyàwó tuntun yẹn ó máa ṣáàkì wọn ni. Because tí ọkùnrin àgbàlagbà tó bá ń bá obìnrin ọmọdé ṣe there is this feeling of the man will be feeling younger. Aṣíwájú, thank you for the roses. The man will be feeling younger. Imagine ìyàwó tó fẹ́ kìí ṣe pé bóyá ó hùwà àgbàyà sí ó ti lọ tọrọ ẹ̀ wọ́n ti yọ̀ǹda ẹ̀ fún ẹ nínú ilé wọn
Aṣíwájú, thank you for the roses, God bless you. Torí ẹ kàn rán roses yẹn lọ fún mi ni, thank you so much. Wọ́n ti yọ̀ǹda ẹ̀ fún ẹ. The fact wípé orí obìnrin tó jẹ́ ọmọ kékeré tó lè bí lọ́mọ gan tó gbà fún ẹ láti fẹ́ ẹ gẹ́gẹ́ bí àgbà, wàá máa feel bí ọmọdé ni, wàá máa ní sense of like a child, because your blood will rejuvenate. Aṣíwájú, you just run me 57 roses, God bless you, sir. Blood ẹ máa wà purified, ó máa rejuvenate. Now obìnrin tó ń nírú feelings yẹn pẹ̀lú, ó máa like ẹ̀. Àwọn bàbá yẹn wọ́n máa ń fẹ́ràn ọmọ kékeré tẹ̀mítẹ̀mí ni, pàápàá jùlọ ọmọ tó bá jó lóòótọ́ sí wọn. So ẹ wá imagine gbogbo nǹkan tí Sisi yìí ń ṣe fún bàbá gẹ́gẹ́ bí ọkọ, tí bàbá yẹn appreciate, tó nífẹ̀ẹ́. The same thing náà ó lè máa ṣe fún young guy, kí young guy máa appreciate ẹ̀. So that is the reason why, according to this baba's question, wọ́n ní àwọn ọmọdé yẹn wọ́n dẹ̀ wá mọ́ wà comfortable pẹ̀lú àwọn ọkùnrin yẹn. They will be comfortable, sir, because àwọn àgbàlagbà ọkùnrin wọ́n máa appreciate ọmọdé obìnrin pé báwọn ṣe ti rúgbó táwọn ṣe darúgbó tó yìí, ó sì fi ọmọdé fẹ́ àwọn, ìjọmọdé làwọn fi fẹ́. Tí Ọlọ́run bá tún fẹ́ kẹ́ ọkùnrin, tọ́lọ́run bá jẹ́ kó rí Sisi fẹ́ tí ò bímọ rí, probably bóyá kò tiẹ̀ mọ ọkùnrin rí, bóyá kò bímọ rí, tàbí bóyá ọmọ ọkùnrin bẹ̀ tó jẹ́ kò bímọ rí. Ta ló sọ pé ọkùnrin fi 70 ò lè fẹ́ ọmọ virgin 2025 tó dẹ̀ máa fẹ́, tó dẹ̀ máa tọ́jú ẹ̀. So òbò tuntun máa ń ṣàkà àwọn ọkùnrin tó máa ṣẹ̀ṣẹ̀ rí ọmọ kékeré Sisi tán fẹ́, mi sọ pé kán mọ rìnrìn àrè o, tán lọ rèé tọrọ rẹ̀, táwọn òbí rẹ̀ sì bí pé lágbájá ìwọ lọ mú bàbá ìwà o, sọ ọlọ́ọ̀fẹ́ tó bá ti ní bẹ́ẹ̀ ní ìfẹ́, tó sì gbà tán sì sanwó orí ẹ̀ tán sì fẹ́ ní correct way. Bàbá yẹn ó máa ṣe bíi pé kò rí obìnrin rí ni. Ẹ wá imagine bóyá ọmọ Sisi tí àwọn young guys ti guilty ẹ mọ̀ pé kò easy kóbìnrin mọ̀ wà jilted severally, ó lè fa mental problem fóbìnrin. Kò wá rí bàbá 50 years kan àbí bàbá 55 kan tó fẹ́ ní ṣùlọ́kà, bóòlù ṣe ní wà comfortable. Wàá wà comfortable pẹ̀lú ẹ̀, inú ẹ̀ máa dùn pẹ̀lú ẹ̀. Ẹni tẹ́ sọ pé the lady will look outside, irọ́ ni, we are still coming there. Let me not deceive you. So yàtọ̀ fún wípé àwọn ọkùnrin yẹn wọ́n máa ń ṣe kí ni, wọ́n máa ń wà more mature, wọ́n dẹ̀ máa ń wà caring. Ọmọ àgbàlagbà ló ń mọ ọmọdé tọ́jú jù, àgbàlagbà ló ń tọ́jú ọmọdé. Bẹ́ẹ̀ ni. Then àwọn obìnrin dẹ̀ ní the pampering. Ṣóyé wa lè náà lé ní ẹnìkan jí náà ìyàwó ẹ̀ nísìn. Ṣé ti rí bàbá 70 tó jí tó lù ìyàwó ẹ̀ rí? Ìyàwó ẹ̀ ọmọ 25 years. Ọmọ 25 years obìnrin tó lọ fẹ́ bàbá 70 ọkùnrin kan wá ní ẹnìkan jí ó ń lù ìyàwó ẹ̀ kó wá jẹ́ bàbá 70 years old. Bẹ̀ young guy lè ṣe. Àwọn young guy yẹn wọ́n farabalẹ̀, wọ́n ní sùúrù. Ẹni ní kò sí bàbá 60, bàbá 50 gan. Lọ́dọ̀ tèmi èèyàn 50 years old arúgbó bẹ̀rẹ̀ láti 60 and above. But 50 náà kọ́tà tó arúgbó náà ni. Ẹ ti rí ọkùnrin 50 years tó fẹ́ ìyàwó 25 years tó wá jí láàárọ̀ tó wá ná ìyàwó yẹn. Kò possible. Bóyá 1 out of trillion mi ò tiẹ̀ rí rí. So àwọn àgbàlagbà yìí wọ́n máa ń ní sùúrù, wọ́n máa ń lè tolerate inadequacies of obìnrin, because wọ́n máa wò pé ọmọ yìí ìjọmọdé ló fi fẹ́ mi, ìjọmọdé mo fi fẹ́. So there is this kind of pampering, there is this kind of caring tí àwọn àgbà ọkùnrin máa ń show àwọn ọmọdé. Òun ló dífá fún ọmọdé, according to the question tá play lórí voice note yìí sí o, òun ló dífá fún ọmọdé. Sacrament, thank you for the roses. Òun ló dífá fún ọmọdé tó fi ní ó wà comfortable pẹ̀lú àgbàlagbà. Ṣóyé wa, dẹ́ẹ̀ tún lọ bèrè lọ́wọ́ àwọn Sisi yẹn tán ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òsì tí ìmà rírì. Ẹ lọ bí wọ́n léèrè, àwọn relationship wọ́n ti wà jilted severally ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn young guys yẹn ti ṣe kí ni, wọ́n ti fojú wọn gbolẹ̀. Lórí pé ìfẹ́ náà ni. Adedamzi, thank you for the rose. Ṣọ́rọ̀ mi ti ń yé wa. So apart from the fact that ladies need pampering, elderly men, and apart from that gan, àwọn elderly men náà wọ́n máa ń ṣe kí ni, wọ́n máa ń prefer younger girls. Wọ́n dẹ̀ máa appreciate younger girls the more. Wọ́n máa appreciate, thank you for the ice cream. Wọ́n máa appreciate younger girls. Apart from the fact wípé àwọn àgbàlagbà ọkùnrin máa ń tọ́jú ọmọdé obìnrin, àwọn àgbàlagbà ọkùnrin gan wọ́n máa ń ṣe kí ni, wọ́n máa ń appreciate ọmọdé obìnrin more. Tó wọn nífẹ̀ẹ́ kèrà rìn, pàápàá jùlọ ọkùnrin àgbàlagbà tó níwà tí ṣe pé wàrí ò dáa. Mò ń sọ̀rọ̀ àwọn correct ọkùnrin tó rí wọ́n pé tán mọ̀ nǹkan tán ṣe. Ṣóyé wa bẹ́yẹn. Àwọn ọkùnrin àgbà ò kí ń ná ìyàwó wọn, just like I said.
And apart from that, ẹ má jẹ́ ká gbàgbé pé yàtọ̀ fún ọ̀rọ̀ ọkọ àtòbò, àpọ́nlé respect ó wà lára nǹkan tí ń ṣe kíni tí ń gbẹ́ bíró, ó wà lára nǹkan tí máa ń mú kí inú ọkùnrin kó máa ṣe kíni kó máa dùn sóbìnrin, yìí máa ń wà lára nǹkan tí máa ń mú kí okó ọkùnrin le tóbìnrin bá ń pọ́n ẹ lé, tóbìnrin bá ń respect ẹ. Bàbá tó fẹ́ tó jẹ́ pé bóyá age gap àárín yín is like 18 or 20 years, ṣó fẹ́ náà rògbò oúnjẹ fún bàbá yẹn ni, you will have more reason to respect him more. Ẹ̀yin ò mọ̀ pé nǹkan tí máa ń fa àrífín láàrin lọ́kọláya ń gbà mí ó ní pé bóyá nítorí wípé age mate ní Pastor Akin, let me see the name. This pastor is always gifting me anytime I'm on live stream. He's always gifting me. He's on my top 7. Akineye, Pastor Akineye, thank you for the roses. Mo sọ pé àrífínífíní sí finish, bóyá childhood friend ni yín, ẹjọ́ dàgbà pọ̀ ní, ẹjọ́ lọ secondary school, ẹjọ́ lọ higher institution, ẹ wá end up to be husband and wife. Àti ṣe kúnlẹ̀ kíra yín láàárọ̀ gan mọ̀ wò pé ṣebí lágbájá ni, ṣebí tàmọ̀dò ni. I used to tell sisters, say yes to a man you can respect. Say yes to a man that you know you can honor him. So láti ṣe àpọ́nlé àgbàlagbà ó rọrùn fún obìnrin. Obìnrin mi ò máyìn ó lè fẹ́ ọkọ tó ń gan jùlọ lọ́jọ́ orí, bẹ́ẹ̀ obìnrin mi ò lè fẹ́ ọkọ tó ń jùlọ. Ẹlòmíì prefer káwọn jọ jẹ́ age mate tàbí kọ́ ẹ pé kò ní lo ju ọdún kan àbọ̀dún méjì lọ tó fi jò ń lọ. Bẹ́ẹ̀ tí wide gap bá wà, tí wide range of tí gap bá jìn, ó máa hate respect. And respect ó dẹ̀ carry larger percentage of nǹkan tó mú kí inú ọkùnrin máa dùn, kí lè máa dúró, kọ́kàn ọkùnrin máa fà wá sí ọ̀dọ̀ obìnrin. Tóbìnrin bá wà disrespectful, ọkọ ẹ̀ máa kú sí ní gbogbo ìgbà ni. So pé kí ló dé tí àwọn younger girls fi máa ń prefer àwọn bàbá àgbà yìí, yàtọ̀ fún pé àwọn bàbá àgbà yẹn wà kẹrin, òbó ọmọ tuntun, òbó ọmọ kékeré máa ń ṣàkókò wọn, orí wọn máa ń táṣì ní tó bá ń dó ọmọdé tún máa ní reason to respect them more. Lẹ́ṣẹ̀ rí àwọn bàbá àgbà kan bá ń fọmọdé, àwọn bàbá yẹn pín lologójì, wọ́n máa young sí ni lójoojúmọ́, wọ́n máa fresh. Mo ń sọ fún yín, tó o bá jẹ́ sisi tó ní ọkọ rí, tó bímọ rí, tó tẹ̀ bóyá probably gan òdókó rí, tó dẹ̀ ti dàgbà, tó ti ń approach age of 40. Funny enough, àwọn ọkùnrin ojú ẹgbẹ́ ẹ, ọkùnrin 40 tó bá fẹ́ fẹ́yàwó sìn kò ní fẹ́yàwó 40 years old. Ọkùnrin 40 years kò ní fẹ́ obìnrin 40 years. Obìnrin 2025 ló máa wá káàkiri. So tó bá láwọn sútọ̀ tí elderly man wà ń bẹ̀, mi ò lè sọ pé kó torí age kó disqualify bàbá elderly man yẹn. Àwọn àgbàlagbà ń tọ́jú ọmọdé, tó bá wá láwọn ọlọ́dà logistic, that's another thing. Ṣùgbọ́n kó fi pé bóyá torí age yìí fọkànbalẹ̀ ní kókó o lè fẹ́ younger ìyẹn kọ́kàn ẹ̀ má balẹ̀ ní ẹ̀. So there is reason for what? For respect. Ìṣe pé bàbá yẹn ó jẹ gàba lé ẹ lórí, ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n máa ń fẹ́ come down to the level of obìnrin tán fẹ́ bàbá 50-55 tó fọ́mọ 20-25 àbọ̀mọ 25-30. Bàbá ti pé is 50 going to 55, ó wá fẹ́ ọmọ 25-30. Most of the time àwọn bàbá yẹn máa ń fẹ́ come to the level of the ọmọ yẹn káwọn lè fajú ẹ̀ mọ́ra kó má bàa mọ́ feel kó má mọ́ feel intimidated. You understand? So for this baba that asked this question now, ó mì pé àwọn gan tún wá ń confirm pé àwọn ọmọbìnrin yẹn gan tún wà comfortable pẹ̀lú àwọn àgbàlagbà yẹn, wọ́n máa wà comfortable pẹ̀lú wọn, because the little thing tó bá ṣe for an elderly man is going to appreciate it than a young guy tó máa wò pé mò ń ṣàánú ẹ mo ṣe ń fẹ́ ṣebí na you dey wá ọkọ, na you dey find husband. So most of the time nǹkan tí mo ń fà nìyẹn. When you are with an elderly man, you tend to respect him as a husband. Unlike àwọn tó yẹ pé 2 years gap níbẹ̀ láàrin wọn àbí 1 years gap, àwọn yẹn ò lè pọ́nra wọn lé, àrífín máa ń pọ̀. Àwọn tó máa ń jìnnàra wọn gbàásgbòs lójoojúmọ́ yẹn, ẹ lọ wò wọ́n, they are age mates, they fall within the same age bracket. Bóyá 3 years gap ló wà láàrin wọn, tó máa pera wọn lórúkọ, máa insult ara wọn káàkiri tí ò sápọ̀nlé. And anything that has 2 heads is a monster. Tá bá wà níbì kan, tá bá fi àgbà fún ẹnìkan, wọ́n láì fàgbà fẹ́ nìkan ò jẹ́ lé ogún. Tá bá wà níbì kan, tá bá fi àgbà fún ẹnìkan, kò sí ni problem ó máa wà. Facebook, ẹ já share ètò yìí ní orientation, thank you for the roses. Ẹ já share ètò yìí lórí Facebook so that people will come and join us. So younger ladies will desire old men because of all of these reasons. So it's easy to respect an elderly man. Tí elderly tó ọkọ tó fẹ́
apart from pójí ọkọ ẹ is your Lord, small letter L, and once he tells you anything you will trust his judgment, because most of our elderly people they want good for you, nail the head, they want good for you. Maybe just a little thing you have, they are ready to support you and amplify it. So àwọn bàbá tó béèrè yìí báyìí nísìn mi ìmọ̀ nǹkan tán rí tán fi béèrè question yìí, but nínú question yìí gan ẹ ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gan ti fún wa ní oríṣiríṣi point láti dáhùn ìbéèrè yìí, wípé àwọn ọmọbìnrin yẹn wọ́n dẹ̀ wà comfortable pẹ̀lú àwọn ẹgbẹ́ bàbá wọn yẹn, wọ́n máa wà comfortable because wọ́n rí àlàáfíà ń bẹ ni, wọ́n rí ìfọ̀kànbalẹ̀ ń bẹ ni. Ẹni tó ń sọ pé ewé ni òwe ni ẹ mọ̀ pé gbà mí owó lè ra happiness tí inú ẹ bá dùn. Okay, I should play the question again. Adúpẹ́ fún àwọn presentation yìí. Ǹjọ́ ẹ lè bá wa research lórí why tó yẹ pé àwọn young ladies these days wọ́n prefer àgbàlagbà ẹgbẹ́ bàbá wọn. Kí ni, what's the motive behind it, what's the secret behind it? Bí tó jẹ́ pé bàbá wọ́n so fara mọ́ wọn tó yẹ pé àwọn yẹn náà máa fẹ́ mí inú wọn ò dẹ̀ tí ì má rírì, bẹ́ẹ̀ tẹ́ni tó jẹ́ bí ẹgbẹ́ bàbá wọn yẹn òun ni wọ́n fẹ́ fẹ́. Why? I don't know. Ó mọ́kàn mi pòrúurú ẹjọ́ ẹ bá lè bá research yẹ. Ẹ má wulẹ̀ jẹ́ kọ́kàn yín kò. Ìgbésí ayé ẹ jẹ́ ká mọ̀ ẹjọ́. Sorry, kíní yẹn wà pẹ̀lú advert tí mò ń rọrùn. Ó ṣe dé kalẹ̀ o, adúpẹ́ fún àwọn presentation yìí. Ǹjọ́ ẹ lè bá wa research lórí why tó yẹ pé àwọn young ladies these days wọ́n prefer àgbàlagbà ẹgbẹ́. Ẹgbẹ́ ta ni? Bàbá wọn kì í. Ẹgbẹ́ bàbá wọn. Wọ́n máa prefer àgbàlagbà. All these young guys olórí burúkú ló pọ̀ jù láàrin wọn. Olórí burúkú ló pọ̀ jù láàrin wọn, mo tún sọ. Kò sí obìnrin tí ó jí lórí ẹni tí ó pé 22, 23 going to 25 tí ó wà ní àgbàlagbà ló ń fẹ́. Ẹ lọ wo gbogbo àwọn young ladies tán fẹ́ àgbàlagbà yẹn. Ohun táwọn young guys ti fojú wọn rí. Value tí obìnrin míì wá lára ọkùnrin, kó tiẹ̀ fún lẹ́mìí balẹ̀, kó tiẹ̀ jó wọn lálàáfíà, kó tiẹ̀ jó wọn sinmi. Ìgbéraga orí burúkú ò jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn young guys yìí kí wọ́n appreciate àwọn obìnrin. Yes, ó dẹ̀ rẹ́ nìkan tó ready tó ready láti nífẹ̀ẹ́ tí ò ní ní ẹ lára, tó dẹ̀ respect ẹ tó respect ẹ tó appreciate ẹ tí ò dẹ̀ ní ní ẹ lára. Wà ní young guy kan ló fẹ́ lọ máa tẹ̀lé ṣóṣóṣó. Àwọn all these elderly people wọ́n máa ń appreciate obìnrin, especially young lady tó rán belief pé ìjọmọdé ló fi fẹ́ àwọn. And I'm very happy pọ́kùnrin ló béèrè question yìí. Àwọn náà dẹ̀ ń confirm pé all these ladies are what? They are comfortable with those babas. They will be comfortable with them now. Ó mọ nǹkan táwọn young guys ti fojú ẹ̀ rí ni. And ọ̀pọ̀lọpọ̀ àwọn elderly people yìí, they have good sex life. Especially àwọn tó ń fi drug bá ayé oko wọn jẹ́ nígbà tí wọ́n wà ní kékeré. A ní àwọn young guy míì gan tó jẹ́ pé ìmúkúmù tán mú sìn gan ó ti pa oko wọn. Ọkùnrin 40 years míì gan sìn ó ti ń rẹ̀ tó kọ́ ẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ àgbàlagbà míì wà tó ṣe pé ó rí ara rẹ̀ tọ́jú tó sì lora rẹ̀ tí ò lo rẹ̀ ń lòkulò. Àwọn bàbá míì wà tó jẹ́ pé at the age of 70 tán bá fẹ́ sísí yẹn ò lè jìyà oko. So fún ẹni tó sọ wípé the kenny can will be looking outside, wàhálà irọ́ ni. Bàbá ńlá kù yálà yàrá fẹ̀kàn tẹ́lẹ̀ náà ó kó abẹ́ ọkùnrin tó jọkùnrin tó dá pé obìnrin kan ò lè jẹ́ tán náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, fẹ̀kàn tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. A young vibrant man náà òbò kan ò lè ká oko ẹ̀ àfọkùnrin tí ó bá fẹ́ bí ẹm fẹ́ strong náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá náà. Ṣọ́rọ̀ mi ti ń yé wa báyìí. Then many other women are man wrinkle body, so men don't desire them. That's why we used to tell you, má kúrò lọ́dọ̀ ọkọ rẹ. Má sọ pé bóyá nítorí pé wọ́n lọ́kọ rẹ ti fẹ́, ẹ ti jọ wà for so many years. Kí lẹ tó kọ́ pé tọkùnrin bá dàgbà tán, wọ́n máa tẹ̀lé àwọn young girls, wọ́n á fẹ́ yàwó kejì, fẹ́ kẹta, fẹ́ kẹrin. Gbogbo ọkùnrin àgbáyé yìí ló fẹ́ young lady. Òlú ẹlẹ́jẹ̀ tútù gidi tí ò ti tẹ́jẹ̀ ò ti gbóná. So ìwọ tó wá ló ti wà nílé tó ti ń reach age of 50, 55 ìwọ obìnrin, ó wá lọ bínú kúrò lọ́dọ̀ ọkọ ẹ. Àwọn ẹmọ inú ẹ náà máa dún ẹgbẹ̀yìn ta kó tún wá lọ jẹ́ nympho, àwọn nympho tó yẹ pé wọ́n lè live láìrókó.
kó wá bínú kó kúrò ní ọkọ yẹn ò ní wá ẹ torí ọmọ tuntun young girl tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ó máa ṣàkọpọlọ ẹ ní kò nídìí kó lóògùn wọn lóògùn fúnrú wọn nature ni that is what nature how nature has provided it ọkùnrin wáyé wá jèrè obìnrin wá jèrè òbò ni obìnrin ló wáyé wá jèrè ọmọ òbò lọkùnrin wáyé wá jèrè. TikTok, please let's keep tapping. Tap and share this live and please let's gift me. So and another reason ni pé there is this mentality of if you start together you will grow together. Ìyẹn ló fà tí àwọn tán marry some 40, 50, 30 years ago fi marry. Unfortunately nísìn gbogbo ẹjọ́ bẹ̀rẹ̀ yẹn ò stop ọkùnrin tó bá lọ fẹ́ young guy tó ló ń sá fún polygamy tó bá dọ̀la ó lè fẹ́ yàwó mi náà kò sì sí kékeré orogún èmi ló kọ́kọ́ fẹ́ kó tó fẹ́ wọ orogún lorogún jẹ́. So that is what we are saying. So it's also part of the reasons why tí àwọn ọmọbìnrin yìí kékeré tí wọ́n fi mọ́ desire bàbá àgbà ọkùnrin àgbàlagbà ìmí inú wọn kò rí kẹ́ lọ́dọ̀ àwọn young guys wọ̀nyí. And I'm very happy wípé bàbá yìí náà sọ ní question wọn pé many of àwọn obìnrin yìí ò tí ì marry rí kì í ṣe pé bóyá ó ti marry ó wá sá kúrò nílé ọkọ rẹ̀ tó lórí bàbá olówó sisi tí ò rí lé ọkọ rí. Mo sọ fún yín pé ó máa fẹ́ bàbá àgbàlagbà ó dẹ̀ máa ní ayọ̀ nínú ilé bàbá yẹn ó dẹ̀ máa ní àlàáfíà ń bẹ̀. Adépọ̀jù Rukayat, thank you for joining. So people are now facing reality. So a young person does not always determine that you will have peace. If not, ẹ wo gbogbo divorce tá ń rí káàkiri nísìn. I know of someone who told me pé tóun bá mọ̀ pé wà tẹ́ni ó padà wù. Òun léèyàn kan tó jẹ́ sútọ̀ tóun fẹ́ ń gbà yẹn bẹ́ẹ̀ ọlápẹ́ ni ẹ ti dàgbà. Bẹ̀ ìyàwó ẹ̀ ti lọ nígbà yẹn. Ìyàwó ẹ̀ tí wọ́n ti divorce ìyàwó ẹ̀ ti lọ. Ó lóun wá wò pé tóun bá lọ fẹ́ kó mọ̀ wá jẹ́ wípé kíní ìyá wa lọ padà tán sí polygamy. Pé because tẹ́ bá níyàwó kan ti lọ. Tí ò bá ráyọ̀ nbí tó lọ tí ò rọ́kọ mí fẹ́ ó lè lóun fẹ́ padà wá kó mọ̀ wá di polygamy pé ni àwọn ò ṣe fẹ́ máa yẹn gbà yẹn tán fi lọ fẹ́ young guy yẹn ti fẹ́ yàwó méjì lé wọ́n sìn àwọn tán sì bímọ fún un síta wọn níye. Wọ́n ní táwọn bá ti wá mọ̀ pé ibi tí ó wà padà wá forí ṣánpọ́n ní àwọn ò bá ti fẹ́ nìyẹn unfortunately ẹni tẹ́ni yẹn wá fẹ́ ń gbà yẹn ìyàwó tó lọ yẹn ò padà wá mọ́ ẹnìkan ṣoṣo tó fẹ́ náà ló wà ní ilé ẹ̀dì sìn. So tó bá ní òun ṣe fear of polygamy orí elderly man tó nífẹ̀ẹ́ tí ṣe kó fẹ́ máa dó ẹjẹ ó fẹ́ ó wá ní ìwò òfẹ́ igbá kan àwo kan ó lọ fẹ́ young guy yẹn náà máa fẹ́ yàwó lé ẹ létà má tanra ẹ. Tó bá jẹ́ pé the only main reason fún wọn nìyẹn tó fi ń fi ọkọ bóyá kò tètè dòkókó ronú lẹ́ẹ̀mejì tó bá rí elderly man and when we say elderly man bóyá èèyàn tó yẹ pé age gap yín bóyá 15-16 years gap ló wà láàrin yín tó wá ló ti gbó òfẹ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ tó wá lọ fẹ́ age mate ẹ tó máa jí gbá ilé tí láràárọ̀ wàá padà regret gbẹ̀yìn ni bẹ́ẹ̀ ni because majority of all these young guys olórí burúkú ló pọ̀ jù láàrin wọn wúlò obìnrin tán máa gbowó lọ́wọ́ ẹ̀ tán máa gbá tán máa sá lọ náà wá kiri yes and it is ìfọ̀kànbalẹ̀ that matters peace ló matter ṣe rí ọ̀rọ̀ péyàn méjì ń fẹ́ra wọn yìí gan àwa la máa ń rò wípé àwa la máa ń design formula fúnra wa purpose to fulfill in the life of one another òun ló matter the purpose wo la wá fulfill ẹlòmíì ọlọ́run ti rí ìjìyà rẹ̀ láti kékeré ìyẹn ọkùnrin míì ọlọ́run mọ̀ fẹ́ fi obìnrin tó fẹ́ ní ọjọ́ alẹ́ yẹn ọlọ́run fẹ́ fobìnrin yẹn rẹ̀ lẹ́kún ni ọlọ́run á mọ̀ preserve sister kan bóyá sister yẹn ti pẹ́ sister kan ti mọ́ pẹ́nu church tán ti pẹ́ tán ti fẹ́ close to 40 God will just preserve that sister for that elderly man ọlọ́run máa ń ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ò kí ń ṣe delay preservation ni ọlọ́run máa ń preserve obìnrin gbà mí nítorí wípé ọlọ́run ò fẹ́ kẹ́nìkan one particular person kan kó ráre lọ́jọ́ ogbó. And thank you, many of them are not ready to marry. Many of all these young guys, they are not ready to marry. Obìnrin yẹn ló mama, I have a sister in the Lord, she was practically begging. She was practically begging this bro. Ngba mo ya mo ní kí ló tẹ́ ń lọ́dọ̀ bro igan, kí lẹ̀ ń lọ́dọ̀ ẹ̀ sí. It is crystal clear pé this bro does not have interest in you. Bro yẹn náà ti wá rí wípé ó dà wípé ojú ọkọ ń pọ́n àǹtí yìí. Ono wá máa misbehave yóò wá máa fi wọ́n yílẹ̀ yóò máa fojú àǹtí yẹn gbolẹ̀ mo ní kí lẹ̀ ń pè wọ́n sí it is crystal clear pé ẹni yìí kò fẹ́ràn yín kò nífẹ̀ẹ́ yín
ó dẹ̀ ti rí wípé age is no more on this sister side àti ẹ̀ náà sì ti rí rẹ̀ nírí pé age ò sí ní side òun mọ́ á wá lọ́mọ tirẹ̀ mọ́ bro lọ́rùn bro yẹn ò dẹ̀ fẹ́ràn at the end of the day ìgbà tí bro yẹn fẹ́ ìyàwó ọmọ 25 years tó ṣẹ̀ parí NYSC ló lọ fẹ́ òun àti sister ẹ̀dẹ̀ ti jọ wà tí ẹ̀ ti pé 38 sìn. So most of the time all these young guys when they are ready to marry they go for younger girls because gbogbo ọkùnrin tó wà lágbàáyé yìí ló prefer younger obìnrin especially obìnrin younger tí ò ní bùkátà tí ìsepò ti bímọ méjì mẹ́ta síbì kan sí tí ò marry rí. A man, an elderly man will do everything to get you, to marry you, to make you to love him. He will do everything. Yes, because Oma appreciates him more. A lot of all these young guys, they are not ready to marry, they are not serious. So that is also one of the reasons why a younger lady would prefer an elderly man. Elderly men ò kí ń deceive obìnrin because wọ́n ní fẹ́ fi àgbàlagbà wọn wọ́lẹ̀, wọ́n ní fẹ́ fàgbàlagbà wọn jílẹ̀, wọ́n ní fẹ́ deceive ẹ, wọ́n ní fẹ́ dó ẹ̀jẹ̀ kan lọ tó rán wò pa àwọn náà bímọ bí irú rẹ̀. Yes. And the reality gbogbo nǹkan tá a láàfẹ́ gbọ́ tẹ́lẹ̀ yẹn, it has become our reality this dispensation. Mi fọ́kọ́ ẹrọ́kọ̀ mi pẹ̀lú èèyàn mi ọmọdé ló fún gbọ́ fọmọdé àgbà ló gbúdọ̀ fàgbà. It has become our reality. Imagine bóyá single mother tó ti bímọ kan ṣoṣo láti kékeré tó ti dúró fún bóyá bí 18 years ló fi dúró as a single mother. Ó wá rí bàbá 60 kan tó ready láti marry ẹ̀. Ṣé wọ́n rí kékeré ọkọ ni ṣe bọ́kọ lọ́kọ ń jẹ́? Wàá ní ò lè fẹ́. Níjọ́ tó ti jòkó young guy wo ló fẹ́? Ṣé o ráwọn young guy tán máa sú ẹ lópó? Even the matchmake tí mo ní mo fẹ́ ṣe mọ̀ pé ìgbà kan wà tí mo announce pé mo fẹ́ ṣe matchmake fún àwọn arúgbó. Mo ní mi ṣe fáwọn youth pé torí mi fẹ́ wàhálà youth. Àwọn arúgbó ni mo ní mo fẹ́ ṣe matchmake fún. Mi dẹ̀ publicize ẹ̀. Mo kàn sọ ní WhatsApp, mo dẹ̀ sọ lérèfé lórí Facebook. So àwọn arúgbó obìnrin bẹ̀rẹ̀ sí ń wá nú WhatsApp mi, wọ́n DM àwọn arúgbó obìnrin.